ṣe rí rọ mélòó mọ bí mélòó mọ ọmọ mélòó. yé tèmi bá mi yé. bàbá làbí mama ṣe ra léṣe. níbo la ti rí oúnjẹ tí ọgbẹ́ bọ́gà rẹ̀ jẹun bíbí pẹ́ ṣé ìwọ nù ní bá ẹgbẹ́ méjì níbi. iṣẹ́ náà gàtẹ́ ìwòye oúnjẹ kú jẹ òsì. wọn ṣe lé ìgbádùn báyìí. àwo ẹ sá bólógun ṣe ń sá ni ẹ kí bólógun ṣe ń kí kò ní dáhùn. ẹ̀mí mi ni bẹ́ẹ̀ mi mo ṣe jókòó ẹ̀mí mi bá pè mí ó bá ní lábíò mo ní hò lábíò mo ní hè lábíò mo ní hè. èmi rẹ pé lẹ́ẹ̀mẹ́ta. pè mí lẹ́ẹ̀mẹ́ta mo ṣe dá lóhùn ó bá ní owó baba lábí tó wà lábẹ́ kílò pé kí n kó owó baba lábí ni wọ́n sọ pé àwọn wà wọ́n á ní pé kí n kó pé kí n lọ bóun kó sínú òhò tó wà bí búlọ́ọ̀kù ilé àkọ́kọ́ ọ̀nà ṣọ́ọ̀bù wa. sọgbọ́n ẹ̀mí rẹ̀ ń rí kànga lẹ́kùn tí ó sì ó rí mọ́tò lẹ́kùn tí ó sì. ìwọ ni wọn náà ti sọ kátàkátà ti di ọmọ ní èwo ni kò tì sínú. Ọlọ́run aláìmú láìkì dán ẹ̀ ọkàn tẹ́ pẹ́pẹ́pẹ́. o tèmi lédi yẹn tó yí lọ yẹn ó gbá tẹ̀lé ẹ bẹ́ẹ̀ ní sẹ́ mo kàn fún un lọ́nà wèrè yẹn ni. ṣé ẹbí lẹ́yìn ń bẹnu eégún àbí ń bẹnu Ṣàngó tó gun lé nígbà yòówù. ọ̀gá náà ló dáa fẹ́ràn náà lẹ́fi kó yẹ. ọmọ wo ni mo lù sí. ẹ ṣe ọ nígbàgbọ́ pé ọlẹ́ bẹ́sẹ̀ pẹ̀lú tọ́fẹ́ tún ṣe kí n tún gbólóhùn pé lẹ́lẹ́kẹ̀ẹ́ta ẹ lọ bàbá rẹ tí bẹ́ẹ̀ lẹ́lẹ́ ló fún mi ọjà òre mi ọfẹ́ sí èrè mi tọ́fẹ́ gbẹ̀mí mi lórí ẹbọ ilé ìjẹ́ gbẹ́bọ fún ẹ̀pẹ́ kó gbẹ́bọ lọ ni ọjà wọ́n ni. owó ìtẹ́mọ̀sọ bá àlìjẹ̀nu lówó. gán àlìjẹ̀nu burúkú ni. bí mo ṣe fẹ́ máa lọ bí iṣẹ́ mo ṣe gbọ́ kínú ìmọ̀gbẹ́ inú òwú bẹ́ẹ̀ mo ṣe rí owó ṣé èso owó bàbá alábí ní lọ yìí. mo rí i pé òun ní báyìí. bàbá ń tẹ̀lé. mo ṣe rí i pé ó wá sọ́nà ìbínú. ọ̀nà búlọ̀kù ní sọ́dún. abẹ́rẹ́ ọ̀rọ̀ mo ṣe wá kó. Bálábí wọ́n ní ìfẹ́ kan tanná fún ọjẹ́ ọmọ kọ́ ló bí irọ́ la bí gbà. ìwọ ni wọn náà tún sọ ọmọ ní ilé báyìí pé kátàkátà ṣe ọmọ ni mo bí o ìbí rọ. kí ló ṣe kí ló ṣe ọ̀tẹ̀ lábí òkútì tó dákú ni. tó dákú ni àbókù. kò kú lábí. Olódùmarè ìbàrẹ̀ o ọba tó pọ̀ lọ́lá tí ò lóǹkà ojúmọ́ tó mọ́ mi lóde ojúmọ́ rédùn ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ àìkú ti ṣe baálẹ̀ tọrọ ojúre là sí owó ojúwe là sí wà tẹ ẹlẹ́kẹ̀ lọ́jà ojúmọ́ òní má kákìtàn ọmọ gbẹrẹ tiẹ̀ lónìí ọ̀nà tèmi ó sì yọ́ là ó sì ríre tèmi gbà bẹ́ẹ̀ ni ó ṣe rí. Bàdà ilẹ̀ ọlẹ́wà bàbá ẹ pẹ̀lẹ́ àpò ojúmọ́ sálàáfíà ni tí ò sí yọnu kankan pẹ̀lẹ́ àwa ń jáde lọ báyìí kẹ́ ẹ mójútó lé o ọ̀nà tiẹ̀ náà ó sì sí ọ̀nà rí ọ́lá sọmọ pé ọ̀nà ìdímọ́ lọ́kọ́ ọ̀nà ìdímọ́ aládà ọ̀nà sì dímọ́ gbà rodò kọ́mọ̀ lè lọ lágbára Ọlọ́run Olódùmarè ọ̀nà tiẹ̀ náà sì yóò sì dé fún ọ yóò dé fún ọ pẹ̀lẹ́. à ń bọ̀ wá sọ gbọ́ yọ̀rọ̀ àṣẹ àṣẹ lórí lágbára àwọn olúmọlẹ̀ àṣẹ bàbádà àṣẹ. ṣé àdúrà tí mo ti fún ọ látẹ̀kan lọ́sẹ̀sẹ̀ sàṣẹ lé lórí. ọ̀rọ̀ rẹ ti yé mi pẹ̀lẹ́ ẹ sáà mójútó lé ṣẹ gbọ́. ẹ bá ara kan mọ. bí kí ni ọmọ ọ̀rọ̀ rẹ ti yé mi ọ̀rọ̀ rẹ ti yé mi má bẹ. àṣẹ. Bọ́lá Ṣàgẹ́ wọ́n ti tẹ̀sẹ̀ mọ́rin. Bọ́lá Ṣàgẹ́ Ṣàgẹ́ báko lẹ́yìn. Ṣé tí wàá dùn yìí? Bọ́lá Ṣàgẹ́ kí ló dé tẹ́ ẹ̀kọ́ tí máa rìn ni? bọ̀bọ̀ yìí kí ni problem ẹ̀ gẹ́gẹ́ náà. ẹ má bínú jàre ẹ̀gún ló gún mi lẹ́sẹ̀ ni mo ṣe ní sáré tọ alábẹ́ lọ. táwa alábẹ́ o. ẹ̀yin náà ni o ẹjọ́ ẹ̀ pọ̀ kí nìkan tó ṣẹlẹ̀. sẹ́rí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tí n ti ń bá yín sọ láti jọ yìí torí ẹ̀ náà mo fi padà wá. ọ̀rọ̀ wo. lórí ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi ni ẹ̀ sì dákun kẹ́ fọmọ ilé fún mi. ẹ kí ló dé ṣé wọ́n máa ń so ẹran mẹ́ran kíkan kàkàpá ni. ẹ dákun àtìgbà tẹ́ ẹ ti wá mú ọmọ yìí tẹ́ ẹ lẹ́ǹfẹ́ àbí kíní àtìgbà ní ìtìrójú rẹ̀ ńlẹ̀ mọ́. nífẹ̀ẹ́ mi wá dẹni tí èmi tó jẹ́ pé èmi ni one love nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ ó wá gbàgbé mi kò rí tèmi rò mọ́. padà ọgọ
ó gọ ó dẹ̀ fẹnu ọra. ó tún fẹnu ọra. bẹ́ẹ̀ni dona n tó ń try láti sọ fún mi sí ni pé kí n fi nífẹ̀ẹ́ mi kalẹ̀ fún ọ àbí ìfi ayé mi ẹni tó ṣe pé Ọlọ́run kó èmi àti ẹ̀ mọ́ra látòdì ọ̀run ni. kí wàá ní ìdààmú ayé tó ń dààmú ara ẹ̀ fún. ẹni wọn kọ yín mọ́ra yín látòdì ọ̀run. àwọn wo. Ọlọ́run ló kọ èmi àti ẹ̀ papọ̀. Ọlọ́run aráyè tó bá tí wàá mú bára àti gbé báyọ̀ mọ̀ kọ ọ̀rọ̀ ẹ̀yìn kalẹ̀. bẹ́ẹ̀ni. èmi àti nífẹ̀ẹ́ mi lọ́lọ́run kọ pọ̀. ẹ wo èmi ò bá yín rojọ́ o ẹbí nǹkan ilé tẹ́lẹ̀ ni ẹ sì jẹ́ ó yé mi nísìnyí pé ẹsẹ̀ ni àpọ́nlé àbùkù tẹ́ wá fẹ́ kàn yẹn ọ̀pọ̀ lọ́wọ́ mi lójú parí yín kàn yín lábùkù. kí ló dé tí ojú ò sọnà fún ọ ó kàn ń bẹ́lẹ̀ jayẹn lásán ni. yìnbọn. ó ń bẹ́lẹ̀ jayẹn ni. èmi bẹ́lẹ̀ jayẹn. bẹ́ẹ̀ ni. alẹ́ ni ètè ni alábùkù ni mo sì ti ń pọn ilé látàrọ inú tí yín náà dùn. ẹ bàdà ló kọ mi ìgbádùn o wèrè wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ bí oní kídọ̀tì wèrè wà ńlẹ̀ o ń ṣe àgbákò wèrè 13 fún yín ìgbádùn rárá tó bá jẹ́ pé lórí nífẹ̀ẹ́ mi ní ti dára ara wèrè tó wà lára mi ń dà. jẹ́ kí n béèrè kan lọ́wọ́ rẹ̀ ẹni tí ò tó ni tí ń dènà dé ní bá ń parí rẹ̀. ó ṣù ọ̀fẹ́ ni o ni. ó ṣù ọ̀fun yìí. ó ṣù ọ̀fẹ́ ni o ni. ó dà màá jẹ́ kó yí ọ pé ní sẹ̀sẹ̀ lọ lè rẹ́ǹtì wèrè wá láti ta o. èmi gẹ́gẹ́ wèrè ń gbá ní ara mi ń gbá ní ara tó bá dàn kankan wò egun ẹ màá tó wá ń gbogbo ara rẹ báyìí. ẹ wàá mú mi sọ́wọ́ ẹ̀jẹ̀ ó dà bó rí òpè ṣá. ẹ mú mi sọ́wọ́ ẹ̀jẹ̀ mi wàá gbé. ihun tó ń wá ń di ìsúkọ ọkàn di èwúrà o. àánú rẹ tèmi ìṣèkà fún ọ. bàdà èmi. ìkà láyín dájú wà ká o. sórí rẹ pé ṣá. lémi. bàdà àmúdà àánú yìí sì tèmi. ẹ ní filẹ̀ ẹ kàn yìí nínú. bàdà ìwọ náà ń lérí pé ó ní kankan kan kò sí wàhálà o kò tí bàbá sọ ọmọ inú bàbá ọmọ ló ń gbé sí wàhálà. èmi ni ṣẹ̀gẹ́ ìfẹ́ máa dára wèrè fún màá jẹ́ kí ṣẹ̀gẹ́ mọ̀ pé wèrè ju wèrè lọ. èmi bàdà àmúdà ń jẹ́ kí ṣẹ̀gẹ́ mọ̀ pé wèrè ju wèrè lọ. kí n ti lọ bẹ̀rẹ̀ gbogbo. Hello? Yeah, mo ti ń bọ̀ now. Wàhálà yìí ti pọ̀ jù. Tí wàhálà alájíjẹ dẹ̀ wá pọ̀ jù tẹ́ni tó ní lọ for God's sake. Kò dẹ̀ ń ṣe fọ́ọ̀tì tí ò bá yẹ bàbá ètò díẹ̀ sí ẹ̀kan sùn. Ṣé inú òrùn burúkú yìí ni màá wá máa ṣe kíní? Wàhálà yìí ti pọ̀ jù. Mo ti ń bọ̀ ẹ ní sùúrù fámi ara yín jàre. Àwọn kú mọ̀ bóyá iṣẹ́ náà lẹ́ ń lò fún wa ń sì fi jẹ́ iṣẹ́ wa mọ̀. Wàhálà yìí ti pọ̀ jù. Babaláwo máa wá ranjú mọ́ yẹn máa bọ̀ ṣe bẹ́ẹ̀ mi ni mo ní ìdí sẹ́fíìsì yìí èmi ni màá pè yín tí bá nídìí wọ́n láyé ti pọ̀ jẹ́ níwèé mo ti ń bọ̀ wọ́n láyé ti pọ̀ jù jàre ẹ̀yin lẹ́mọ̀ ẹni sùúrù fẹ́mi ara yín mo ti ń bọ̀ jàre kí ló dé gan-an mo ti dọ́dọ̀ yín tán wàhálà ń pààyàn kí ló dé. pé tí má dé o màá lọ gẹ́sì kan mo fẹ́ràn ní market mi ò bówó níbi tí mo kówó sí mọ́.
ṣẹ́rù kan bẹ́ẹ̀ ti máa ṣẹlẹ̀ nínú ilé ìtẹ́lẹ̀ ni. ẹ wo kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ má bàa mi sọ báyẹn ìgbà tí wọn ò jí owó tí yín gbé ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nínú ilé. bóyá ẹ̀jẹ̀ ti check round gbogbo nílé bóyá ẹ lè misplace ẹ̀ síbí kan kẹ́ ẹ máa ń. ṣé mi ò mọ bí tí mo kó mi sílẹ̀ ní kí n máa check round káàkiri nínú ilé yìí sìn. mi ò mọ nǹkan tí mo sọ ni mo ní mo kó nǹkan mi sí sitting room ẹni mo misplace ẹ̀ máa tẹ̀ ní láti kọ̀ọ̀kan mi. wọ́n fẹ́ ṣe é sí ìfọ̀gọ́ ṣe. mo lójú bá àwọn nílé ni o. wọ́n tún ti ṣe máṣe máa ṣe fún mi o wọ́n ti gbé mi lówó. owó tó fún mi pé kí n fi lọ sí market náà ni kí n take it easy kò sí wàhálà. ẹ̀dẹ̀ wo bí tẹ́ kó sí dáadáa gbé sínú bóyá owó sílẹ̀ bí gbé síbẹ̀ ni. mo ní mo kó nǹkan sí sitting room ẹni mi ìwọ bí tí mo kó sí dáadáa. èmi ni ẹni sùúrù. ẹ ṣe é kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó ń gbọ́sẹ̀ lẹ́bẹ̀lẹ́bẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. arábìnrin iná ni wọ́n gbé òun. wọ́n jí lówó. ẹ wo bí ṣe fẹ́ sọ nílé yìí lẹ́rẹ̀ fẹ́ sọ lé yìí fẹ́ sọ lé mi dìlé àní nínú. kí ló dé tí gbogbo yìí wọn kí tẹ́ ń ṣe yànmọ́yànmọ́ báyìí. ẹ wo bí o òní tẹ́tẹ́ fi jù ìsọ̀fin ọ̀la tẹ́tẹ́ jù ìsọ̀fin ṣé tẹ́tẹ́ nìkan ló wà lọ́fin ni. ẹ wá ẹ lè bà lè jẹ́ o. ṣe last time náà èmi náà sọ fún mi pé wọ́n gbé fún mi wọ́n tún yọ chájà pẹ̀lú ẹ̀ ṣe kankan náà. sọ fún mi. ó sọ rárá o. ó sọ kankan. mi sọ fún yín. kí ló rò tó fi sọ pé o sọ fún sọ. ó sọ kankan fún mi. ọmọ ẹ̀dẹ̀ ẹja kan ẹ ní sùúrù kí ló ṣe yín ẹ̀dẹ̀ wà ránjú fìrì ẹ̀ ń fẹ́ yàfi kí ló ṣẹlẹ̀ ẹ̀ tọ́jú owó ẹ̀ kò parí ẹ̀ má para yẹn má fura yín láì blood pressure. ẹ ṣáà tẹ̀kì ẹ̀ yìí sí. má wọ̀ rí i àṣẹ láńlọ́ọ̀dù kí mo bọ́ra máa wòran kí kò bá jẹ́. wọ́n láti ti fẹ́ pọ̀ ju tẹni tó lówó lọ. ní sùúrù wọ́n ní àwọn àgbẹ̀ wà lọ́jà àgbẹ̀rí ọmọ tuntun wọ́ ọ pé eré rẹ̀ ti fẹ́ wọ́ báyìí owó rẹ̀ ni wọ́n jí kò sẹ́ni tó máa jí owó tó máa jí owó rẹ̀ tí ló máa dùn náà. ọlọ́run máa bá wọn sẹ́ẹ̀tì orí wọn sí. wo sọmọ tó ṣẹlẹ̀ gbogbo wọn ti jáde tí wọ́n jáde ilé lálẹ́ mítìn wà. mítìn tí ẹ gbọ́dọ̀ wá. ó wà ó ṣe kókó. kọ́sọ̀ pé eléyìí gbọ́dọ̀ ní láti jáde. àwọn máa jáde mọ́wọ́ rí. ọlọ́run máa ṣe ní ìlú ọlọ́run ẹgbẹ́ mi ìṣòro. ẹ̀dá kan wàhálà yìí dẹ̀ wá pọ̀ ju tẹ̀ tó lówó lọ ẹ̀dá. owó eléyìí dẹ̀. farabalẹ̀. máa ń gba owó mi. àṣẹ láńlọ́ọ̀dù mọ́bọ́lá mi lọ́rọ̀ jẹ́ kí nǹkan bàjẹ́. kí gbogbo ìjòkó padà ṣé rí ẹ pé bọ́ síwájú ìjàkú ló ń ṣẹlẹ̀ ìmí ẹ̀rẹ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. lórí kí ni bọ́ síwájú ẹ̀rẹ́ olóòlò ojú òkú lẹ́yìn. ẹ wò kẹ́ni ẹ̀kan mẹ́ta mú mi iwájú yàrá mi mo wá. yàrá bó ṣe létò sanwó fún létò jẹ mi lówó bọ́ síwájú àjò kan bí. ilé ìgbà yẹn sì máa mọ ẹsẹ̀ máa lójú gbogbo èèyàn. kò sí èyí tó ṣe ẹ̀gbọ́n wèrè. ṣé ọdún kààbọ̀ náà lè sì wá kà fún tó bá. àtẹrù ta ló ní. Ọlọ́run ló ní. ẹ máa gbọ́ wèrè. akówó pé lónìí. wèrè láti tún máa fi kọrin wèrè ọdún kan àtàbọ̀ ẹ ṣe ṣan oníràrùn. mo kí gbogbo lè jàre ẹ rọra ṣẹ́rí nǹkan tó wà very important mo pè é fún mo fẹ́ jẹ́ ká listing dáadáa kẹ́ gbọ́ mi o torí ẹ ti fẹ́ sọnù lé ìdílé àníní ẹ ti fẹ́ sọnù lé ìdílé alọ́kọ ló ń kígbe bàbá sì káwọn ọmọ wọn dò nílé ẹnì kò ní balẹ̀ ìjẹ́ o torí owó ni mo fi kọ́ lé bàǹtàbàǹtà yìí o mi ìdẹ̀ gbàdúrà kó bàjẹ́ ẹni tó bá ti wá mọ̀ pé ó náà ń tọrọ orú eléyìí tí yóò gbàdúrà kí tí ẹ̀wọ̀n wọn bàjẹ́ ẹnì kankan kọ́ máa gbìyànjú àti bà tèmi jẹ́ o kí lóbìnrin yìí ṣe fún yín dẹ́ pẹ́ ń jà lólè tẹ́ fi ń gbowó rẹ̀. kò yé mi rárá. bàbá kú pé kí ló rí. kí ló tẹ̀ ń jà lórí ọ̀rọ̀ ọmọbìnrin yìí ọjọ́ ní tí wọ́n gbé fóònù abẹ́ àti chájà sọ kankan parẹ̀ náà ọwọ́ lórí ọ̀rọ̀ tí ẹ̀ ń sìn ẹ̀ ń jà ẹ̀ ń sìn fọ́tafọ́tà ẹ̀ ń jà lórí ọ̀rọ̀ rẹ̀. ó dáa fún ẹ ìyẹn ni pé wọ́n ti mọ̀ pé wọ́n gbé fóònù mi ṣé bẹ́ẹ̀ aláìmọ̀ pé wọ́n gbé fóònù mi ẹni mi sọ fún yín pé wọ́n jí fóònù mi wọ́n gbé chájà padà. ẹnì tó gbọ́ pọ́n jí fóònù yín. ó sọ fún mi. mi sọ fún yín ẹlẹ́yìn ṣe mọ̀ sí i yín náà kọ́lẹ́ ni yìí jẹ́rìí sí. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ èmi ò gbọ́ nǹkan kan. ẹgbẹ́ wo mi ráyè o olóńkùn mi ò mọ kẹ̀kẹ́ ká mú ojú kó bí. mo fẹ́ sun ìdánwò bá fẹ́ sọ ẹja sọ kíákíá lẹ́yìn èrè eléyìí tí ń wówó yìí gbogbo àwa tó kù kò sẹ́ni tó mọ́nu wa o. ayé mi ò ní bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ yìí sọ àkọ́kọ́ náà jẹ́ mọ̀ pé ìjòkó tí mo bá ń jòkó sí àyè sẹ́mi pé ìfilẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ra mi la ṣé irú mi ló yẹ kí n máa ń dorú ìjókòó yìí ẹ wá ń fi rán dáadáa ẹ fi rẹ́ lu wa rẹ̀ la tó jẹ́ ìwọ yìí bàbá ojú rẹ̀ dojú olè. sẹ́ni gidi dáńfì tó bá bá mi fún yín láì jí ni. èmi tó bá bọ̀ kí ló ṣe. èmi náà ń ṣe gbogbo tẹ kó kalẹ̀ kò jẹ́ èmi bá. màá gbé ẹ connect. ọ̀fẹ́ kú sá ó dàbí pé ọ̀fẹ́ kú. èmi. ẹ wo ẹ stop gbogbo yẹn ẹ stop yẹn. gẹ́gẹ́ bọ́ màá ṣí sọ sẹ́rí ẹni tí ń wá owó nìkan lọ́mọ
sórí gbogbo ẹ̀yin tó kù bẹ́ẹ̀ ti wò mí kán gbà tẹ́ ń wò mí olè gbogbo yín olè. ìyẹn ní ká má sọ ọmọ láyé yìí tí ẹ bá ń pe gbogbo yẹn lọ́lẹ̀ nínú lẹ́yìn bàbá ẹni sùúrù èmi ò kí ń sọlẹ̀ o àwọn tó bí mímọ́ o. nǹkan kan náà gbogbo yín ẹ wo Atakoro kí ni solution sọ̀rọ̀ yìí. ẹ̀bẹ̀ bá fẹ́ solution ní èmi náà ti solution fún mi mo ṣe tẹ́ láti wá owó ìjáde bẹ́ẹ̀ bá fẹ́ ká wà. tẹ́rí tó bá jẹ́ ti solution ni solution ń bẹ lọ́dọ̀ olúwa wa yìí. yọ wà ní dandan ó ṣe gbọ́dọ̀ wà. sẹ́rí ìgbà tí ó bá di wòye ọ̀la ní ọ̀la báyìí wọ́n tú àṣírí olúwa rẹ̀ wọ́n tú àṣírí ẹni tó já olè. bàbá Atakoro nǹkan tí mo fẹ́ gẹ́gẹ́ nìyẹn kí àṣírí onítọ̀hún yẹn tú ni. yóò tú ni. o tún bí ọba tú. ṣé kò lè ṣẹlẹ̀ nísinsìnyí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lògùn yàtọ̀ ọwọ́ ẹnu ẹ̀ yọ ṣẹlẹ̀ nísinsìnyí tó ẹ kó wí kò wí oníyọ̀ yá nísinsìnyí ọdọ̀la bàbá ẹ fẹ́ mi dọ̀la tó bá di lọ́la ó tú àṣírí olúwa rẹ̀. anyways anything tẹ bá need ẹ jẹ́ kí n mọ̀ so màá lè wá rí yín ká sọ̀tì àmọ́ wá rí yín. ṣe bẹ́ẹ̀ yẹn rẹ ọ̀rọ̀ ló ń sọ yìí ọ̀rọ̀ wo ní sọ òun ò ṣe gbọ́. owó bo sífà tí a máa ń bẹ̀rẹ̀ owó ni. Sámú ẹ fi Sámú kún ń gba owó gidi. ń gbé bẹ̀rẹ̀ owó nígbà táwa sọ̀rọ̀ lọ sọmọ wọn náà sọ pé ń bọ̀ wá rí kí ló fẹ́ rí fún. ẹ wo ẹni sùúrù fẹ́mi ara yín jàre wàhálà yín. kó wá ní ẹ̀ bá wo. kí kó wọ́n mi ṣàtijáde kí ni kò wá ní ẹ̀. Atakoro tó ọmọ rẹ̀ ní kó wá ní àwọn ẹ̀rọ sọ̀rọ̀. ọjọ́ máa rí Bàdà ọba jẹ́ o dáàmú ẹ̀fọ́ bàjẹ́ èyí yọ tọ́jọ́ gbà fún ni. ọ̀rọ̀ burúkú wo lọ fẹ́ sọ tó lè sọ nínú ọgbà tó wá ní mọ̀ dàgbára mi láàmú bọ̀ wá hàn yìí. ẹ àgbà ẹ lákàá náà àgbódàlé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀yin àgbà náà lè máa ń pòwe ẹni pé ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ orí ìlú ẹnìkan ojú kò sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ èmi àti yín ni. igbó bá sì lé àlè wù kórì irú ọ̀rọ̀ wo lọ wá fẹ́ sọ dúkọ́ mẹ́tẹ̀ pé tí mò ń rò lọ́kàn mi ni o. kí lẹ̀ ń rò. ṣé ètè pé ọ̀rọ̀ owó ta ni wọ́n gbénu lé nínú pè mí sí. ẹgbà oṣù bàrí. kí ni. ẹgbà àwo ni yín lòótọ́ mo sì gbà páwo ní ọ̀rọ̀ owó náà ló jẹ́ ń pè é. bí kí ló ṣẹlẹ̀. èmi ni ẹni náà. Bàdà dúró ọ̀rọ̀ rẹ ò yé mi o torí sọ ojú abẹ́ǹkò ìwọ ni kí ni. ẹni náà. tó ṣe kí ni. ẹ̀mí mo gbó omi ń pè. mo dáná ẹ gbà mí ìmúmọ̀ ní ká o tí ò já gbóòórùn àṣebí bá dà àsólè ni ọ ọba mú ọṣẹ òfin yí gbogbo àwa tó kù nínú ọgbà orí pọ́lẹ̀ ni wọ́n rí pé ọmọ burúkú nìwọ̀ yìí tó sojú wòkòwòkò yìí. ṣẹ́rí nítorí náà ló jẹ́ wá bá yín fún ara mi nísìnyí pé kẹ́ ẹ bá mi pa owó dà kẹ́ tún àwọn òṣèkẹ́ má bàa jẹ́ kí àṣírí mi ó tú. gbẹgbẹ àbí kí n fi bàtà fọ́ ní etí ni kémi ó bò ọ́ láṣìírí orí pé wèrè ni wọ́n mọ̀ yìí kí ọjà lè kí n wá bò ọ́ láṣìírí Bàdà àṣírí ìlú ò lè bò. àṣírí yóò tú lọ́la èmi mọ sọ bẹ́ẹ̀. àṣírí mi ó tú. yóò tú dandan ni. ó lè. àbúrájọ ọkọ gbọ́ èèyàn ọkọ gbọ́ olùmúlọ̀tún olùmúlọ̀sí. kíni. bó bá ṣe rí ni owó o làwọn mi ní bàtà ń ké lójú bẹ̀. yá. kíni. èyí ò pé kí ló fi hàn mí. Bàdà mo lo tigele irọ́ káyà àwọn ètè mo lo tigele yìí. àwọn olùmọ̀lẹ̀ ló fi hàn mí. Bàdà tí ìwọ náà ti dúró onírúmọlẹ̀ tó ń lò ní. bínú mọ̀lẹ̀ mi bá gorí àjà báyìí ojú wọn kálé mọ́ kókó ni. mo dáná mo ti wá sébò lágbo ṣe wá lu o. sẹ́ẹ̀dì bó ṣe wá wà wọ́n èmi ò fẹ́ káwọn olùmọ̀lẹ̀ mọ́mọ́ ẹnì kankan mo ti ṣètò àwọn tí olùmọ̀lẹ̀ ó lò kan. sẹ́gẹ́ ni fóònù. sẹ́gẹ́ ọmọ òun sọ̀rọ̀ jáwé lómi ọmọ òun sọ̀rọ̀ sẹ́gẹ́ ọ̀lápọ̀n. sẹ́mi tí màá sọ̀rọ̀ wá ní kí fámú. bẹ́ẹ̀ bá ti ń fi àwọn ìyá yín bá ti ń fi mí hàn lọ́la kó lè rèé àwọn ìyá tèmi náà lórí fóònù wọ́n fẹ̀yìn náà hàn pé tọ̀ ẹ̀yin lẹ́ ń ṣe kíní fún ìyàwó àbálálò. àwọn àbàdà. kí ni sẹ́ẹ̀sì àbẹ́ẹ̀ ṣe. gbèsè jẹ́ ní kí ifá mú. sẹ́ẹ̀sì ẹjọ́ mú mi gbà wọ́n èmi ni ẹjọ́ mú gbà wọ́n. sẹ̀gẹ́ ìṣẹ̀dá rẹ mọ̀ gbà bọ̀ bó sẹ̀gẹ́. ifá ò mọ̀ sẹ̀gẹ́. mo kí gbogbo lé o ṣe rí òní gangan la máa fún ojú àṣẹbí wọn
òní gógó lẹ́ni tó gbowó arábìnrin yìí òní gangan lẹ́lẹ́dọ̀ àwùtún náà sílẹ̀ ẹ̀rú náà ẹ wo bí Atakoro offer to you. ẹ wo bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ o ẹni tó gbé owó yìí kó tó di pé mi ò bẹ̀rẹ̀ ẹsẹ̀ tèmi àyè wà láti sọ̀rọ̀ o toró mi ti ń bẹ lọ́wọ́ mi yí omi àwọn ẹlẹ́yẹ ni o bẹ́yẹn bá mú bọ́ bá dénú ẹ̀ ẹ̀jẹ̀ ní ìpọ̀. èwo gan lèwo èwo l'Atakoro ẹkùn wọn ní ẹkiri ayín alẹ́ sọ́ni tó gbówó kárí bíi tá a fẹ́ lọ kárí bíi lọ èwo lẹ́ẹ̀dẹ̀ kiri ayín. ẹjọ kí ló dé tí wàhálà tí ní máa fi ń pọ̀ every time kí ló dé. wàhálà mi ò ṣe ní pọ̀ mo ní bílíọ̀nù. ẹ̀yin jẹ̀bi. ẹ ní sùúrù fúnra yín ẹ ti láìkì wàhálà jù. kò sí yọnu. wo filẹ̀ ìfọkànrẹ́ báyìí ògbó lè tí máa ń sẹ́nu wọ́n sábà wò náà. òtóróróróró omi ayé gbẹ̀dùgbẹ̀dù omi òsàwùjẹ adíá fún òsálà ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbò èyí tí ó fún omi tiẹ̀ lẹ̀ tí ó lọ pọn mi ẹlẹ́yẹ omi ẹ̀yìn ìyá mi òṣòro ǹgà lè yí o ẹ wo bí bẹ́yẹn bá mu mi yìí torótoró ní ọmọ pọ̀ ẹ̀jẹ̀ ní ọmọ pọ̀ torótoró lọ kárì torótoró lọ kárì torótoró là kékeré torótoró là kékeré tiẹ̀ gbogbo ẹni tó bá mu níbi omi yìí tó bá ṣe kóhùn lọ́ bá jalè yìí ẹ̀jẹ̀ ní kọ́ mọ́ pọ̀ olóònú ní kọ́ mọ́ bá jà bẹ́ẹ̀ ni kò rí ọ̀ya tàbí ọkọ̀ mu. irú béèrè wo ni àdìyó ṣé ọwọ́ yín náà ni ẹ ti ṣe òtóróró awọ ayé àbíkílẹ̀ pé kẹ́sì gbégé káwọn ọdúnmọ̀lẹ́ tẹ̀lé yín ló. ṣé ìtọ́ ìtọ́ ni pé kéèmí ó mú mi yìí òun kò lè lọ ní àbí. ìyẹn kò lè lọ yín o ó lè gbogbo wa ni o. bàbá ẹ mú mi náà. ó lọ sí yóò wù kò sí lọ ẹ mọ. bó ló ṣe rí. ìyá tó ń bọ̀ wá kò sí ní tó ṣe ní. ta ló tún kàn. ẹ yá. ẹ mú mi bàbá. ẹ sáà máa ń ṣèké ní ìdílé o. Dẹ̀mú náà ti tó. ojú yín ò fi inú ọ̀ máa rún yín. omi ayé ó tutù. ó tutù sẹ́mu tí. ta ló kù. ẹgbẹ́ láti bẹ̀rẹ̀. ọ̀ya padà ìwọ ló mú. ìwọ múra kankan ọ̀ pariwo kéèmí ọkọ mọ mi lẹ́ka àbí bẹ́ẹ̀ kọ́ ó fọ́ lé lọ́ mi ìwọ tiẹ̀ ló dé yìí ọ̀ya ń gba omi kó mu. omi ò bá rúmọ̀ lẹ́tàn yìí. Bàdà wá mú mi. tí wọ́n ló gbé wo ni. Bàdà mú mi ní mú mi jàre. imú mi. kankan tí ọ ojú rí ọmọ kò yìí sọ gbádùn ó tó mọ lẹ́ẹ̀kan sí torí rẹ la fi pẹ̀lú ẹni. èyí tó lówó rè é ẹ̀dá wọn sábà báyìí. kéde. ẹ dákun ìṣe mi jẹ́jẹ́ lórí òtítọ́ kì í ṣe ní lọ́rin àjò kéèyàn pàdánù rẹ̀. kí ló rí. èmi ni mo gbówó yẹn. wọ́n ló ṣe ṣe kẹ́. ṣé dùn ajẹ́bí náà ẹ wọ́n ló ṣe bí mi. ẹ dákun ẹ jẹ́ bèrè question kan lọ́wọ́ rẹ̀. ìwọ ló gbówó yìí lóòótọ́. wo bí èyí ò sọ pé kọ́ máa ń pa tó ń kọ́ jẹun lórí oṣù ẹ̀fà sanwó tèmi náà fún tó lù ẹ̀. bàbá ẹ dúró ẹ jẹ́ ìyá kan pa wọ́n náà ká tó sanwó yín òun náà wà san tán bá dọ̀run. ẹ ti sọ pé ilẹ̀ mú mọ́ yìí. kò sóhun ló mú ló sọ fẹ́ kò sóhun ló mú. abala sún ni a sún. ẹ wá ní sùúrù jàre ṣé tẹ bá ti wá sún sí iye o. ẹ̀yin náà mọ̀ Ọlọ́run ti ẹ ṣẹlẹ̀ lónìí ni. ṣé nínú ṣé ìyá mọ̀ kí ló dé. sanwó mi náà fún tó pa ọ́ wọ́n sì ṣe owó mi. ẹ wọ ẹ dákọ̀ ọ̀dẹ̀ lẹ́ka. gbogbo ní sẹ́gẹ̀ lọ para gbé. ẹgẹ́ ló gbé o wọn tiẹ̀ tí sẹ́ni tí sẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kábòrò. pẹ̀lú bó jẹ́ ṣe tàbí ọmọ pọ̀ tí yẹn tí yẹn lè bí pé wà pàlàpàlà yẹn wà lọ́wọ́ ẹ̀. ojú sẹ́gẹ́ kan tutù ní òwò kò fojú jẹ ẹkùn gẹ́gẹ́ ní sẹ́gẹ́ ẹ́ àfàìmọ̀ fún mi tí mò ń sọ fún ẹ lọ́jọ́ sí tán gbé pẹ̀lú chájà sẹ́gẹ́ ló máa ṣe náà. ẹ̀mí náà suspect ẹ̀ ń jọ yẹn náà. mi tiẹ̀ yóò sí rárá àmọ́ gbà tó yẹ pé wọ́n kàn bí lọ́rọ̀ ilé yóò kàn kábòrò. bọ̀dù babaláwo tó wà lẹ́yìn ẹ̀wọ̀n ló pòun ló kàn sàkárà ẹ̀kọ́ fẹ́ fi mọ̀ kó tó fi sáré kábòrò báyìí. ọ̀rọ̀ sàkárà kọ́ lélẹ̀ o ṣé bẹ́ẹ̀ mi wà ń bẹ̀ wọ́n ṣe sàkárà mi òun ló gbé ní náà. pàdé mi ò sí trust mọ́ láyé tá a wáyé. àpapọ̀ níbi tí adémọ̀lá yẹn tó gbọ́ ní bó ṣe wọlé
Àlàyé ṣé kò yẹ kẹ́ ti mẹ́lẹ̀ ìkún bẹ́ẹ̀? Àdínì ni a máa ń ṣe létà jọ. Ẹ ṣe létà. Ẹlẹ́dàá mi o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Astaghfirullah. Kí ló ń ṣe wọ́n tó fi di pé wọ́n gbé wọn lọ sọ́sìpítù? Ṣé o mọ̀ pé látàárọ̀ yẹn ọmọ Ibo ti wọnú ilé yìí wá? ATM mi rí, owó mi rí. Ẹgbẹ́ ìṣojú yín náà tẹ́lẹ̀, olówó lálá ni wọ́n gbowó lálá. Ẹgbẹ́ ìṣojú ṣé kí n ka ni àbí kò ní ìtì? Eléyìí tún padà, báwo ló ṣe máa ń padà? Ó máa ń lọ papọ̀ ni. Ẹ dákun ọ̀gá ńkọ́. Wọ́n wà lé ẹ wọlé kẹ́ lọ sílẹ̀kùn bá wọn lórí. Wọ́n sì ń lé. Ọ̀gá òsì rán yín sí mi. Ayé yín ṣe bàjẹ́ báyìí náà. Tọ́lọ́run kọ́kọ́ dìde. Má jẹ́ kí n dìde, jẹ́ kí n wà báyìí. A ní kó dìde tó fẹ́ fi dọ̀bálẹ̀ ṣe mí léṣe ni. Tó fẹ́ fi dọ̀bálẹ̀ sọ mí lẹ́nu ni. Wò jẹ́ kí n wà báyìí. Tẹ́lẹ̀ bí bá ti mẹ̀lẹ́ rẹ̀ lẹ́bi, wọ́n ní kò ní pẹ́ lérí ìkúnlẹ̀. Àmọ́ kì í ṣe bírú tèmi. Tí ẹni kò jẹ tẹ́ gbó fún mi ní àná. Ibi tó ń jẹ òun dùn dé, mo fẹ́ lè gé ìka mi jẹ pọ̀. Ayíndéyìndé, ẹ sáà máa exaggerate kan ní. Ẹ wo, kílẹ̀ tún wá kílẹ̀ sọ. Mo ti mọ bó ṣe ń lọ. Eléyìí àjọpín ni. Báwo ni ẹ ṣe dé bó ṣe nà bó sí mi nìyẹn o? Wọ́n ní kí n kó owó mi wá, wọ́n ní ra. Wọ́n náà ti kó fún ẹ. Kí ni ká tó wà Ó ṣe kí ni? Wọ́n á ṣe kówó fún wọn. Báwo ló ṣe máa kówó fún wọn? Mo ṣe padà kó fún. Ó ṣe kí ni? Ó ṣe ẹlẹ́tàdé orí ẹ̀mí ẹlẹ́kọ̀ọ́ wa. Sìkàsìkà gbàgbé ọ̀la. Kò mọ̀ pẹ́ sàn bọ̀. Ẹ̀sán ló wá dé o. Wálé. Bẹ́ẹ̀ bí ń bèrè kan, ọjọ́ ọ̀la yìí tó máa ń ta. Ṣé ọjọ́ tíjọba tó wà ń bẹ̀ yìí bá kúrò ní àbọ̀jọ́ táyé bá parẹ́? Ìbéèrè tẹ̀ ń bí mi yóò yé mi. Ẹ yánu, ẹ̀yin kò mọ̀ gbàtà yín máa ta torí kò tiẹ̀ lè ta mọ́. Ọmọ Ibo, ìwọ àti ta ni? Àwọn kìsìnàpù àwọn làwọn fẹ́ kìsìnàpù yín. Má máa fi kú wá ẹ kiri. Ẹ kò tiẹ̀ ní ìsìnkẹ́ fi kú wẹ́ mi, Ọlọ́run bá mi spare life ti yín náà o. Ọ̀rọ̀ mi wọ́n dòwò adi tí oníkòkò tán bèèrè lọ́wọ́ rẹ̀ pé lóun kòkò ó lára ọmọ líle wọ́n ní bálé rẹ̀ ń kọ́ ó ní kò gbẹgbẹ̀dógún. Ọlọ́run ìdójútì lélẹ́yìí, ìdójútì gbà ní torí kò yé mi bí mo ṣe sọ pé mi ni mo gbówó. Mi ò mọ̀. Kí ni bẹ̀rẹ̀? Bàdà, sórí rẹ̀ burú. Kò burú. Dákun, nǹkan tí ń dùn mí lọ́kàn tó ń bà mí ní ọkàn jẹ́, ó dẹ̀ ń fi mí sí yẹ̀yẹ́. Ẹ mọ̀ wò yí, ọ̀rọ̀ tẹ́ kẹ́mi ó gbàlùkẹ́ gbàjọ́ sí. Kó gbàlù kó jó. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ ọmọdé tó ra ajá ni. Tẹ́ni kí ló pa ajá rẹ̀ tó ní kí tàgbà mọ̀sẹ̀. Ẹ mọ̀ pàjá àgbà gan fúnra rẹ̀ ní ọ̀pá ajá. Dákun, kí ló fẹ́ gbà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà? Ẹ mọ̀ pé mi ni èmi gangan mo wà ní ọ̀rọ̀. Bàdà, ó rí pé ó sí èèyàn, gbọ́dọ̀ wá ń di ọ̀rọ̀ yìí. Sẹ́bì ni wá ni, ṣebí eégún látọ́ lòun ò rí gọ̀ǹtọ̀ ni, gọ̀ǹtọ̀ náà lòun ò rí. Nígbà tí n sọ fún yín pé kẹ́ ẹ fi nífẹ̀ẹ́ mi lẹ̀ tẹ́lẹ̀ ní gbọ́, mo wá fẹ́ jó yé yín báyìí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ fi nífẹ̀ẹ́ mi lẹ̀ fún mi, woro sí woro, every corner ní ti máa mú un sí yín là. Wá jẹ́ kí n sọ fún ọ, ó kú ló kú, mi lè fi nífẹ̀ẹ́ mi kalẹ̀ fún ọ, mi ní fi kalẹ̀ fún ọ, ó yà kú ni wà kú, ìwé yẹn kẹ́yìn yìí. Tẹ́ bá béèrè pé kí lè tẹ́ rí késekése ni ẹ pé kàsàkàsà tó wá jẹ́ bàbá késekése ń bọ̀ lọ́nà. Ẹyin ọ̀dà kò sí wọ́lá, èmi náà jẹ́ kó yí ẹ pé odò tó bá gbé gíní gùn kò ní fi ara lé lọ. Ẹ dákun, ìyẹn ṣe pé mo fẹ́ kúnlẹ̀ gbómi o, èmi ni mo kówó náà. Mo dára. Ajá tẹ̀lé àgbákò. Wo jẹ́ kí n sọ fún ẹ, tí wọ́n sáré àwọn náà tó bí ẹ tó ń ṣe mí. Mo dára, olórí ìbú lọmọ bá dà yìí, mi ò rí mẹ́wàá, mo sì tó rí mọ́kànlá. Ọ̀rọ̀ kan ni mo wá rí fún un. Ẹ̀yin ni mo wá rí.
ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe pé ohun tó bá rú ni lójú à ń tọ àwọn àgbà lónìí. Bàbá Atakoro, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, mo sì fi àwọn irun mọ̀lẹ́ tẹ́ ń sìn mo fi bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ṣé ó dá yín lójú pé èmi ni mo gbé owó yẹn? Tẹ̀tẹ̀gẹ́ ibo ló tún wá darí sí yìí bí ti pé ọ̀rọ̀ yìí ti kú ó ti rùn àti gbàgbé ẹ̀ ni. Àmọ́ sórí ọ̀rọ̀ tó béèrè yìí ẹjọ́ kan ń sèmí náà bákanbákan ṣùgbọ́n mo fẹ́ tọrọ kinní kan lọ́wọ́ rẹ̀. Ṣé bí n bá tú àṣírí ọ̀rọ̀ yìí fún ọ sọ́fòrí jìn mi? Ìwọ lè dáríjì inú ọ̀rọ̀ tí mo bí ìbéèrè mi mo bí ìwọ lè dáríjì ìbí. Àfikọ́ sàdéhùn fún mi kó forí jìn mi. Sórí bọ́ bá sàdéhùn fún mi kó forí jìn mi. Gbogbo bọ́lọ̀ náà sì jẹ́ ọ̀sàtà ìfọ̀ báyìí. Ọ̀dà, màá ṣàforí yìí fún yín. Ọ̀forí jìn mi. Máa forí yìí. Ṣẹ̀jẹ̀ ọmọ dáadáa ní ọ̀ lágbára ọlọ́wọ́ ló sì rà forí jìn lọ́dọ̀ ọba dáríjì mi. Sórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń ó ní bó ṣe jẹ́ o ó sì níbi pàtàkì tó jí ó rí bẹ́ẹ̀. Gbèrègún bá dúró gbèrègún bá dúkọ́ gbèrègún faṣọ ọdún gbálẹ̀ gbèrègbèrè adé àfọ olúbikin ọ̀sán ìbíkin olúbikin lọ́kọ́ jáwé ọ̀sán ìbíkin lọ́kọ́ wàgbò ewé tí mo já lónìí ọ̀dà sẹ̀ egbò tí mo fò ní wà ó dègún olúgbòǹgbọ́ ajagbòǹgbọ́ gbókùbákú láyà kàlágbòdì ọ̀run mọ́ni tẹ̀fún ní bẹ́ẹ̀ kó tó sùn ní bọ́sùn ọ̀rọ̀ lórí kò lọ sí mọ́ bàdàn lágbo ògiri òkò abániwọ́n bá àrídá ẹ̀bọ̀lá burúkú ti jẹ́ látọ̀ ọ̀pá ọ̀bẹ̀rẹ̀kú sunkún kẹ́gbọ̀ bẹ̀rẹ̀kú bá sunkún láàrún yàsì mọ́ sùn fún òbó níbi sunmí kẹ́gbọ̀ òbó níbi bó níbi bá sunmí láàrún yàsì mọ́ sùn jẹ lágbo ògiri òkò ìwọ ni mo wá bẹ̀ lọ́wọ́ ẹ̀ sẹ̀gẹ́ ni ó ní kí ló lè ṣe ó ní kò sára tó lè fi ń dá ṣọ́ọ̀ṣì mọ̀ pé àwọn adárùn inú lógìn ní ṣe tí bí ọ̀run alákejì lórí ẹjọ́ ẹlẹ́jọ́ lóbi kúlẹ̀ lórí o láti ògiri òkò wọ́n gbéra báyìí kọ́ ọmọ rẹ̀ bá kó sísẹ̀ gẹ́ẹ̀ nínú fúnra rẹ̀ bàbá ti wà láwùjọ fún rẹ̀ ní kọ́ máa kà kópò òun gbé owó bẹ́ẹ̀ ni kò rí o torí pé kí ni ikú oníkú la já kù àrùn alárùn lólógè ní sẹ́dọ̀dì ọ̀run lórí ọ̀rọ̀ náà ń lóbi kúlẹ̀ lérí sẹ́gẹ́ lọ́la yìí bàbá ti wà láwùjọ fúnra rẹ̀ ní kọ́ ọmọ kà bòlòbòlò kó pé wọ́n ló gbé owó náà bẹ́ẹ̀ ni kò rí o ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mọ́sẹ̀rẹ́ torí sẹ́kọ̀ọ́ ọ̀gá dídí mú apẹ́lẹ́gbẹ́ kí ìsẹ́nu lẹ́ẹ̀mejì ọjọ́ tẹ́jú bá fojú kan náà ọjọ́ náà nígbà òní ní kọ́sẹ̀ kọ̀ọ̀kan dọ̀dọ̀lá sẹ́gẹ̀ èṣù láàlú sí ọ́ ní o kó ilẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀ ọdẹ àṣẹ. sẹ́gẹ̀ ìṣẹ̀dá rẹ ló gbàgbọ́ ní o èmi kọ́ o ìṣẹ̀dá rẹ ló gbàgbọ́ ní. bẹ́ẹ̀ ni o ṣeun láàbí òbí òkú ẹsẹ̀ olúgbẹ́ o. Bàbá Atakoro ẹ̀ sí yẹn dáadáa. Ẹ̀yin ṣe yẹn dáadáa. Àgbàlagbà tí ń ṣe lágbàlagbà. Ṣé èmi ẹ̀wọ́ àwọn oṣù pé èmi ni mú kaba yìí tọ́ sí? Èmi ni kí àṣà àṣì ọ́ tọ́ sí? Àgbàlagbà tí ń ṣe lágbàlagbà. Bàbá Atakoro. Ṣé o yẹ kẹ́ ṣé èmi ló yẹ kí mú kaba yìí tọ́ sí? Sórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí mo ti tọ́ bá bínú lóòótọ́ ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ti bẹ́ ó sì ti lọ́ forí jì mí ọ̀rọ̀ ọ̀sán nídìí tó pàtàkì lórí oníbẹ̀ wọ́n láṣìírí lọ́wọ́ ẹ̀ ní. Ìgbà tí àṣírí yẹn tú sọ́wọ́ ọba dà lè fi wá wò pé èmi ló yẹ kí àṣàṣì ọ̀rẹ́. ọ̀gbọ̀dọ̀ tí a wá kàkójú tí àwọn ọ̀gbẹ̀rì ní òforí kò. wọ́n bí wà tí ọmọ wọn lágbára náà bàbá Atakoro ẹ̀ ṣe yẹn bí ẹni aburú sì ní lágbára náà ojú ó tiẹ̀ yín náà padà yìí ẹ̀yin àgbàlagbà púpọ̀ àdàràdà yìí. ìbọn wà ní pẹ̀lú àforíjì tó gbọ́dọ̀ ṣe fún mi àbẹ́rẹ́ wọn lọkùnrin tẹ̀bí wọn lọ sàdéhùn nísìn. àyàrí kò dé ìwọ tó ti sàdéhùn bọ́ foríjì yẹn o tó wá kí ìbínú wẹ́lẹ̀ òbínú lọ ìwọ ọlọ́mọ mọ lọ bọ́ bá lọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé báyìí pé kò yí ọ àkọ́wọ́ bá sùn àmọ́ kàbóde ọ̀sà ìmọ̀ pé ó ṣeéṣe kọ́ gbọ́ òkú mẹ́ fún rẹ. wo bó ṣe múnú mi dùn inú ẹ̀ dùn kalẹ̀ ibi tó ti ń rówó tó fi ń sanwó fún mi lásìkò ọ̀nà ò ní dímọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ọmọ náà mi dùn gan o ó dùn mí inú gan ìrì àwọ̀ ẹ̀rí èyí ẹ̀ bá yẹn kí ló dé ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ kò dáa rárá kí ló dé kí lè ìyàwó ẹ̀ ṣe fún oṣù kan oṣù méjì wàá lọ fẹ́ ó ṣọ́ọ̀ṣì ẹ̀ ni. Bàbá, ṣe lè bàbá pẹ́lú ọ̀rẹ́ta, ẹ̀kẹ́ fún àgbáyé dání, àṣẹ, káàmù ni wà tẹ́lẹ̀.
Kí ni wọ́n ń sẹ́yìn kìrìsìtẹ́nì yìí náà? Ṣé rìjíìmù ni wọ́n ní àbí Celestia? Ọwọ́ ní kámpù láti yọ ìṣòro ló jẹ́ kó payàwó rẹ̀ tí ní ojókòó wálé. Army camp nínú wa bàbá. Army camp? Bẹ́ẹ̀ni bàbá. Sọ́jà ni ẹ? Bẹ́ẹ̀ni bàbá sọ́jà ni mí. Àmọ́ lọ́wọ́ báyìí mo ti ṣetán ní kámpù. Àjọ máa gbélé ní báyìí. Ó ti wá dá báyìí o, Olúwo ṣe. Níbi a fẹ́ gbin obì sí, obì ti lálẹ́ wù mbẹ́ o. Abọ́gbọ̀ṣẹ́, àwọn wèrè kan wà nínú ilé ìtàn jẹ mí lówó tí wọ́n sanwó. Mo kàn fọlọ́pàá mú wọn, kàn wọn ọlọ́pàá fún mi jẹun ni. Wo ọkọ àti mi gbé báyìí. Ẹgbẹ̀rẹ̀ dáadáa ilé. Wo ó ti dà báyìí. Sórí ọ̀kan nínú àwọn tó ń jẹ mí lówó nù. Sórí kí ní burúkú tí wọ́n kàrí jẹ́ bí ẹlẹ́wọ̀n tán sẹ́ẹ̀ rìlíìsì yìí. Bó ṣe wà ìkàtà yìí, ó jẹ mí lówó ọdún kan o. Bàbá gbẹ́rẹ́ mọ̀ ti bá gbọ́. Ẹ láti ṣe ojú ọkọ àti mi gbé lẹ́gẹ̀ẹ́ ti máa yé yé mi. Láàrin mẹ́sìn ẹ̀sùn mọ̀kọ́ mọ̀ dáadáa ní. Níbo? Ìgbé sọ owó ọdún kan mo jẹ ọdún kan àtàbọ̀ ni. Sọ́gbọ́ báyìí, sọ́gbọ́ lérí burúkú, mọ́kànlẹ́ kalẹ̀ kí n máa fi jẹun, sọ́gbọ́ wèrè. Ọdún kan àtàbọ̀, èmi tún ṣe calculation, mo tún rán calculation mi tún rán. Àbí kò sí wàhálà o. Wo bí sọ́jà rẹ o. Ṣé ìdílé gbẹ̀rẹ̀ mú kù yìí? Bí àwọn ìmọ̀ká tó ń jẹ́ sá bọ́lá lọ́nà Kàdúnà Kánú tẹ́lẹ̀ ń di òní ara wọn mẹ́lẹ́lẹ́. Wọ́n náà jẹ́ kó mọ̀ náà, jẹ́ kó mọ̀ pé sọ́jà ni, ọ̀rẹ́ kó ti dára pa kan. ID card sọ́jà mi. Sórí ti rán yìí. Sórí bó ti sẹ̀sìn. Sórí báyìí. Ẹgbẹ́ àlejò. Káyà lè dé. Kámpù ni mo wà tẹ́lẹ̀. Wọ́n báyìí mo ti ṣetán ní kámpù. Àjọ máa gbélé ní báyìí. Ẹni gbé. Àjọ máa gbélé ní báyìí. Àjọ máa gbélé ni. Ẹ ká sà, bàbá ẹ̀kọ́ àlejò. Ẹgbẹ́ rẹ̀ dáadáa lè dé. Sóyà ni wọ́n. Yorùbá ayé rẹ̀ ti ta. Wo adá fún un. Mo fẹ́ jáde. Ok, thank you. Kí ló ní fẹ́ pè mí nínú time báyìí? Ṣé àmọ́ kọ́kọ́ mi wà around mi? Ẹ̀yin náà ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí ara yín rárá. Tó bá bẹ̀rẹ̀ ẹ̀mí ara yín ẹni máa pè mí, ẹni máa fi kọ́ disturb mi. Ọmọdé bẹ̀rẹ̀ ẹ̀mí ara wọn. Bí bàbá ti wọ̀ ẹ̀ lẹ́wọ̀. Àbẹ́yìn náà ló ti sàtìmí pé. Àwọn kan wà lọ́jọ́ pé tí bàbá ti wọ̀ wọ́n lẹ́wọ̀, wọ́n ẹ̀ lè ẹ̀rọ mi ara wọn jẹ́. Padà, báwo ló ṣe dé ẹ̀yìn mi gan? And then àwọn onífà wọ̀ ní ẹ̀wù tí wọn fi lè bẹ̀rẹ̀ mẹ́ra wọn. Mo ń bá sísá mi sọ̀rọ̀, kí ló fà á tí pé ìfà wà wọn kan lọ́rùn? Bẹ́ẹ̀ ni mìíràn rí sísá yín ni bàbá kó pé tẹ̀ máa lọ. Padà ó dà pé inú ẹ̀ ti dàrú. Tí o máa ń ṣe kó ti ya wèrè padà, o ní máa sọ fún mi pé mò ń pe bàbá kówó pé lóṣù. Kí ni tèmi àti bàbá kówó pé? Àwọn àánú kọ́ńpáàdì ìgbà ìmọ̀ àtúmọ̀ wá rí sí kó bàbá kówó pé mi ò mọ̀ pé nǹkan tó ń ṣe mọ́. Nǹkan tí ń ṣe ẹ́. Mo rí pé inú ti ń bí yín. Ṣé rí ọwọ́ mi báyìí lẹ́yìn àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kọ́ńpáàdì ọwọ́ mi lẹ́yìn. Hello, ṣé wàá tó gbọ́ mi ní nẹ́tíwọ̀kì kí ni hello, o ti ń gbọ́ mi? Lóde tó máa ń ṣe báyìí náà. Ajọ́ sọ̀rọ̀ sí 11 after 12 láwá ìkí lóde tó ń ṣe báyìí. Mo ti pè bàbá yìí. Àwọn waste time náà tètè máa bọ̀ wá wọ́n ní mo ń dòde. Jẹ́ ká pàdé mi tá a ti máa àṣùṣù à. Ok, ẹ ṣáà máa lọ. Máa lọ náà. Jẹ́ ká pàdé sógbọ̀. Má pẹ́ o. Bẹ́ẹ̀ kí wá kí yín o. Bádà. Ẹgbẹ̀lẹ́. Ṣó wà pa? Ọmọ lè jẹ ara rẹ. Ọmọ lè jẹ ara rẹ. Ẹ ṣeun. God bless you. Mo ṣe bá jà. Easy. Ok, Ọlọ́run tiẹ̀ ṣe, ó dàbọ̀. Àìlí náà tún pè. Hello there. Rárá o, mi sì lọ, mo ṣe fẹ́ máa lọ ni. Báwo wá ní díẹ̀ ń bẹ̀yẹn? Ṣó wà okay? That's good. Alright, bye. Love you. Jẹ́ kí n tètè máa lọ.
bẹ́ẹ̀ kí wá kí yín o. Padà báwo lọ? Kàdà ìdílé àbọ̀. Ò dáhùn. Èmi làwọn eléyìí ṣe tíátà o. Ẹ máa múra wọn ní ìkíní àti kejì. Àdàbà wọn wá gbọ́ gèdè wípé eléèmí bá dò gbọ́. Eléèmí sì gbọ́ o. Òun náà fi skóòpù sí ni. Wádà múdà. Ilé làgbó tèmi ń jókòó dèjì. Ẹnu ẹlẹ́wọ̀n bí bátìrì táyíká. Oríṣiríṣi. Ọwọ́ mi báyìí ni mo máa bẹ̀rẹ̀. Ẹ tún wò. Báwo lè lè ṣiṣẹ́? Ẹ bí mi àbí kí mi máa bí? Mo ti pa mí sáyé. Ìpa yìí mi ò mọ̀ yẹn pa. Èyí tí mo rí yóò dáa. Mo dáná. Padà báwo ṣe nílé lọ́wọ́? Àwọn olùmọ̀ rẹ̀. Àwọn olùmọ̀ rẹ̀ ló ti bá mi. Ọlọ́run sí. Ọlọ́run ní orí rẹ̀. Ní Ìbàdàn tó lọ́wọ́ kan. Kí ló jọ pa mí sílé? Má pa mí sílé. Ní ti ẹni pa yín sí mi kankan. Ìmọ̀ yẹn pọ̀. Tó bá lè pa mí. Tó bá ti pa mí. Dáàbò kí nìkan tó lérò pé mo lè ṣe fún ẹ. Tẹ̀fí ní tíwáṣí mi rárá. Lọ́wọ́ yìí, ẹ̀mí mímọ́ ti ràn mí sí. Ẹ̀wà bá wọn. Ẹ bá gbọ́ ọjọ́ ọ̀pọ̀lọ́ lọ́run ní. Ẹ mọ̀ pé sísá yín o. Sísá ọ̀rọ̀ owó pé. Àti kò sáà sí rí rárá. Padà. Mo máa rí nǹkan o. Bàdà. Dákun dúró ná. Ṣé kí ni nǹkan tó ń dààmú ọpọlọ rí rẹ? Ó fẹ́ bá mi sọ̀rọ̀. Ṣé èèyàn ló ṣe kó gbé wá ilé àkọ́kú yẹn? Kí ni pàtàkì nǹkan tó wá mú mi ṣe mi báyìí? Jẹ́kẹ́rì ò pé o. Ókè. Ìwọ náà ti ń ṣe yahoo. Ó ti ń bùgà rẹ̀. Ṣé òun sọ fún mi pé lóòótọ́ kọ́ lè léyìí? Ó kọ́ rẹ̀ àbí? Ṣé olódò wọn ti yahoo ni? Èmi lórí mi kú. Kí ló rí? Ọ̀dà kí ni pàtàkì nǹkan tó wá mú mi ṣe ń bí? Lọ́dà fún yín. Ẹni ẹ fẹ́ lé mi kúrò nílé. Dandan nìyẹn. Wọ́n ń játáré rẹ̀. Ọ̀nà lọ́tẹ̀ yìí. Ṣọ́pọ̀ máa fọlọ́pàá mú yín. Ẹ má máa wọ́n tún jù yín lẹ̀. Ṣọ́pọ̀ mo ti ní sọjá ńlẹ̀. Olúwa oró. Àlù ayé ẹ̀ bàjẹ́, àlù ayé ẹ̀ ta yányán. All the sand. Àlù ẹ̀ ta ọ̀lọ́bo. Wàá fi lémi lẹ̀. Ó ti tó gẹ́. Ó jẹ mi lówó ọdún kan. Ó ń jẹ mi lówó ọdún kan àbọ̀. Ó ti tó gẹ́ o. Kò sí ti ń jọ mọ́. Wọ́n rò pé tí n bá wa kú òkè lẹ́sìn fún mi. Ọlọ kí ni? Madam, sórí tọ́ sọ́jà àbàbọ̀ ẹ̀ tó bá yẹ 100 years lọ fẹ́ lò láyé. Ó dá mi lójú iwájú Ọlọ́run 30 years ni wàá lò. Torí wọ́n á lọ ayé ẹ̀ bàjẹ́. Ó lọ kí ni? Ara mi sì bù máa sọ. Sójà olú mi. Mo máa fẹ́ ṣe kinní kan, mo fẹ́ fi kinní kan yín. Ẹ wàá bá ń fojú àgbà wò pé láàrin mi àti yín o, ta ni sójú o, sí olú gangan nu yín. Tẹ́rí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ sọ̀nàkan ni. Ojúsọ̀kan kò sí ní èèyàn fi wò. Má gbé kankan wá mi ò wo nǹkankan, mi ò wo nǹkankan, má gbé nǹkankan wá. Ọ̀rọ̀ sunukun ni. Kí ni? Ojú sunukun ló yẹ ká fi wò ó. Eléyìí, bó lè ṣe ìṣèjọ parí kẹ̀mí báyìí? Ó fẹ́ jọ àtàrí yín náà. Bàdà wá èmi lélẹ́yìí. Bàdà. Ó dàgbẹ́ ní ìjọ yẹn. Òru mú mi làbíyá. Bàdà ọmọ tó wá ń ṣẹlẹ̀. Sórí ó ti máa sì rí ayé báyìí. Má wà káyé sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Sórí lérí ibi tá a rígun tá a dé yìí. Junction tá a dé yìí. Mo gbà fún ẹ. Mọ́tò àṣírí ayé. Mọ́ kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. Sọ́mọ ti ń ṣẹlẹ̀. Mo tún ṣẹlẹ̀. Mo yọ̀ǹda máa gbélé mi lọ́fẹ̀ẹ́ for life. If n tún ṣe will fáwọn ọmọ mi pé ẹ fi dúpádà lẹ́ o tí màá tún kú tán o ẹjọ́ máa gbé lọ. Mo yọ̀ǹda. Yá dìlítì kìíní. Àmọ́ ti já dìlítì sẹ́rí ọ̀rẹ́ lè ọlọ́ni ọkọ mi máa ṣe. Kí ló rí? Ẹ máa ṣe àdúrà fún mi kó lọ́kọ mi máa ṣe. Ṣé kí n fi irun? Bó ṣe wà yìí ní fi hàn kọ àǹtí bí mi. Bàdà mọ́ bàdà ní sùúrù. Àní sójà olú sójà olú èmi àìkán ẹ má dọ̀bálẹ̀ ẹ dìde. Mo fẹ́ kí sójà káàdùn kan lù mí àti yín. Àbí ta lè yín rò pé ìlú ẹ? Lérí èjì ni kí sójà ò tún lù mí. As my age bí mo ṣe wà yìí bọ́wọ́ sójà bá bá mi ikú ló kù. Kò sí nǹkan kan tó kù mọ́. Rárá ìfihàn kọ. Wà bàdà bàdà má ṣe yẹ. Ti bọ́ jẹ. Kí ni mo wà sún mi débi èlé obìnrin náà ń ṣe ìṣẹ́jú sí mi o ṣé mo ti bọ̀ jẹ báyìí. Bàdà.
kẹ̀kẹ́ fún wọn. Wọ́n ní ó ń bọ̀ àwọn láńgbé. Lórí ọ̀rọ̀ Bàdà, òun ni a pè ń ṣe. Kí ni mo ṣe o? Ṣé rí bí Bàdà ṣe ń ṣe sí wa nínú ọgbà yìí kò tẹ́ wa lọ́rùn? Wọ́n sì ní ilé tí ń tòrò ọmọ àlebẹ̀ ni ti dàgbà o. èyí òun Bàdà òun lọ́ máa lẹ́nu lẹ́yìn. Ẹ̀fílẹ̀ àìbọ̀. Ìtafẹ́kẹ̀ sí fún wa, bàbá kúrò pé afẹ́kẹ̀ bá wa lé Bàdà kúrò nílé yìí. Àbí kí lẹ rí sí bàbá yàrá Atakoro? Láyéláyé rẹ̀ mọ́tò fọ́rọ̀ Bàdà lọ lé. Ọba jẹ́ o, ṣe tí ò tẹ́ lé fi apá àgbà sípò àgbà rárá. Wèrè ni o. Lẹ́kùn kí lọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ Bàdà. Bàdà gbalé, èmi náà gbalé, ọwá pé kí wọ́n lé Bàdà jáde lé. Ṣé Bàdà yóò Bàdà yọ mí lẹ́nu kọ̀ ọ̀dààmú mi àbí Bàdà ọ̀dààmú mi ni? Àbẹ̀rẹ̀ àgùnbí tẹ́wé sábúrú yín. Sábúrú Bàdà sábúrú kankan fún mi o. Bàbá kó gbèrè ìtọ́ bá wù kó ṣe lébi ilé ẹ̀. Àbí ìyá ìkìlọ̀ ni mo wí. Ẹ̀wọ̀n tí ìmáàtì àmọ̀ pọ̀ rárá àdá báyìí ni bọ̀dá Ṣẹ́gun pè mí sí ni. Ṣé màá wá fi kan tí mo sílẹ̀ lókè máa wá sísàlẹ̀ mi báyìí? Ẹjọ́ torí Ọlọ́run ṣé ọkọ mi àti bàbá náà jọ kọ́lé ni àbí kílẹ̀ pè mí sí? Ọ̀rọ̀ tó wọ́n lẹ̀ yìí kò kàn mí. Bàbá ló wù wọ́n tán bá Bàdà sílé tó bá dẹ̀ wù wọ́n lè Bàdà jáde. Ẹjọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ tí ó bá kàn mí má pè mí sí mọ́. Kò sí tọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ Bàdà. Wo bí. Tí màá ní kí n lo agbára tó wà lọ́wọ́ mi. Tí màá ní kí n lo agbára tó wà lọ́wọ́ mi. Ìmọ̀ bá nǹkan jẹ́ o. Aṣọ máa lè ní ẹ. Ẹ máa lè ní. Ṣé àwọn bàbá rẹ̀ ló bá mi kọ́lé náà àbí yàrá rẹ̀ ló bá mi kọ́lé? Ọ̀rọ̀ tó fẹ́. Ìwọ wàá sọ pápáṣẹ́ o. Ìkẹ́mi ò lè Bàdà kó nínú ilé. Bàdà ló nílé yìí. Ìwọ ló nílé ń ṣàyẹ̀wò ṣe wọ ẹ̀ máa gbélé lọ. Olórí burúkú lè lè yọ ọlọ́tẹ̀ ni. Ó ti fi hàn irúgbọ́n rẹ̀ bí kankan fọwọ́ yìí wèrè lélẹ̀. Tọ́ba tún ṣe bàbá fọwọ́ pé ó máa fọwọ́ gbọ́ ní ojú òtún owó jẹun wọn. Ẹ wo jẹmọ́ ẹ káwọn kò gba aṣẹ rẹ lọ. Wọ́n ní Bàdà ló ní ilé ẹ máa lọ. Ṣé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn? Bàbá kúrò pé ṣé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn? Wèrè lọ́dọ̀kùnrin. Owó ò lè gbé sínú ilé rẹ̀ fún ìtòsí. Sẹ́yìn àti wọ́n jọ kọ́lé. Ẹ̀jẹ̀ nínú àká ìgbà. Bàbá kúrò pé ilé ẹ̀sìn yẹn ń dá o. Ilé ẹ̀sìn yẹn ń dá gbogbo alálẹ́nu òun nílé yìí. Bọ́ọ̀lọ́ àkọjẹ́ bàkà ìbílẹ̀ ní ti jẹ́. Bàbá tó náwó òun lẹ́ẹ̀kan sí máa sọ pé owó rẹ̀ ò jóná. Báwa okùn bẹ lẹ́gbàá o. Ẹ̀jẹ̀ ṣe gàrí jẹ́. Báyìí bàbá Atakoro, sísá Bímpé, ẹ̀rú ẹ̀dẹ́ sọ̀rọ̀ àlẹ́ ìbá mi o. Kí ló dé ta débi tó yẹ ká ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Bàdà mọ́ pé ká lé Bàdà kó nù gbà ẹ̀ sọ̀rọ̀ pa rẹ̀ mọ́ kí nìkan tó ń ṣẹlẹ̀. Wo Ṣẹ̀gẹ́ sọ ọlọ́rọ̀ Bàdà ọ̀rọ̀ tó lágbá ni ó sì lè sùn mí lọ́wọ́. Ṣé ọ̀rọ̀ tí ṣẹlẹ̀ wo yé wọ́n nísìn? Sọmọ pé Bàdà yìí mi làsìrí lọ́wọ́ ẹ̀. N ò lè sẹ́nu mi níṣekúṣe lọ́dún ẹ̀kọ́ mọ̀ bá fura sí mi. Mo wá mú ọmọ wa taari ẹ̀ sí bàbá kúrò pé tí mo lérò pé òun ọba lẹ́jẹ́ yóò ní ọjà ní sí òun padà lọ kẹ́rù rẹ̀. Òun náà tí wọ́n á sẹ́ yín wá ń sèkó ó fura pé kọ́mọ̀ sí pé bàbá kó pé gẹ̀rẹ́ fún rẹ̀ ọlá sí i lọ́wọ́ Bàdà. Má jẹ́ kí n pè é nígbà láti ẹ̀gẹ́. Èmi gán láti lọ́wọ́ Bàdà. Ìdíkà mi náà lè tọrọ. Ẹ̀wù kí nìkan tẹ́ fẹ́ ká sí lórí ọ̀rọ̀ Bàdà báyìí? Orí kò yé mi mọ́ o. Àwọn nǹkan tèmi rò palẹ̀ sí lórí ọ̀rọ̀ Bàdà. Lẹ́yìn fóònù tó wà lọ́wọ́ Bàdà yẹn, ilé ẹ̀dọ́dọ́ gan làásìrì tèmi tó fi hàn nípa pé mo bí lábẹ́ ìjọba nínú àbọ̀ tẹ́ bá lè rí fóònù yẹn ká bá lè rí dín mú. Mo wò pé a ti borí ìṣòro wa. Ta ló sọ gómìnà ò ní làákàyè? Ọmọ yìí gbẹ́ o. Torí ọ̀rọ̀ tó sọ yìí òdodo ni. Gbogbo àṣírí ayé pátá eré kéde burúkú fóònù pẹlẹbẹ tí mo dá ní orí ẹ̀ lọ́wọ́. Orí rẹ̀ lọ́wọ́. Bàdà ẹ sọmọ dáadáa sórí tá a bá rí fóònù ń gbé lóòótọ́ ìtòkò sísòro mọ́. Ọ̀dà òṣìwọ̀lá tó bá yẹ pé ti fóònù yẹn ẹ̀dá yẹn dẹ́yìn èmi máa mọ bí màá ṣe mú fóònù yẹn tó bá yẹ pé ti fóònù yẹn màá mọ bí màá ṣe mú and again bàbá Atakoro kí ló dé ṣé mọ bẹ́ẹ̀ ti lè sàṣì Bàdà ní kẹ́ẹ̀dí ẹ̀ sàṣì. Òfìtú fẹ́ tẹ̀ lọ́rọ́ àṣàrò nìkan kí ni wọ́n ṣe tán mo ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ní kọ̀kọ̀ ṣùgbọ́n wo mo mọ bí orí tọmọ mú wáyé ó le púpọ̀. Àmì ti ṣe mẹ́wàá ní ọmọ burúkú ìgbẹ́ ọmọ bí orí ẹ̀. Ṣé mo rí bí eré rẹ̀ gẹ́gẹ́ ọjọ́ tí ó gbọ́ èèyàn? Èmi ọmọ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ mo ti gbìyànjú oníkọ̀kọ̀ agbára mi ò fẹ́ ká ọmọ burúkú. Sórí dọ̀dọ̀ fóònù ẹ̀dá yẹn jù. Òṣùwọ̀lá á yẹ pílọ̀ ọ̀dí fóònù yẹn. Ọlọ́run mẹ́wàá sí ẹ̀fún oyẹ́lẹ̀ fún oyẹ́lẹ̀. Ìjọba máa kó pèsè. Ẹ dákun
Bẹ́ẹ̀ náà á jókòó kalẹ̀ wọ́n ní ẹ̀ka. Wọ́n sá àwọn ọmọ Nàìjíríà. Òkú ọlá òwe káàbọ̀. Ọlá báwo? Mo ṣáà rí pé mò ń ṣe nǹkan lọ́wọ́ lókè. Ṣé mi ò dẹ̀ ní ṣe nǹkan tí mo ṣe tọ́kì tó wá bẹ́ẹ̀ sálẹ̀ báyìí sí? Àní mo gbogbo inú kọ́ńpáǹdù wa ìlàtòkè délẹ̀. Ìwádìí èèyàn dáadáa kan fẹ́yìn nìkan. Wọ́n rò pé ṣẹ̀mọ̀ kan ti gbé fóònù. Mo gbé fóònù. Mo gbé e. Nígbà tí wọ́n á gbé wọn ní kí n má dààmú jìnnà ẹni ire àsánwà kan wà ní inú ilé wa. Ẹ mọ̀ pé mo ti sọ fún yín jò ní pé ọjọ́ ń bọ̀ lọ́lọ́. Ọjọ́ òun ti wá dé báyìí kẹ̀kẹ́. Mo sọ wá ní pé bí ẹsẹ̀ ra fóònù mi fún mi. Mo fẹ́ jẹ́ kẹ́ fi hàn wípé ilé ọba tó jó ẹwà ló bùkún. Kẹwàá dára kẹ bínú ra yìí tó jù yìí sí. Kí gbogbo ẹnu ẹ sọ́njà rẹ̀ jọ kí ló kàn tèmi pẹ̀lú fóònù ẹ̀ tán jíde àbí gbà tó lọ wo nǹkan orí pé mi ni mo jí fóònù ẹ gbé torí tó fi lánàá ẹ pàgà torí kémi wá ra fóònù mi fún ẹ o tún wá wí tán onígbànagbàna àwọn olórí ibú kan jí fóònù ẹ kémi olórí wá ra fóònù fún ẹ jọ mọlú tó yọ kíńkan àdùnmọ́ alápàtà nígbà kan jí fóònù ẹ tẹ́lẹ̀ gan mò ń pè pé kan jí fóònù ẹ gbé wọ́n tún wá jí pé tó sáwọn fífún ara mi fún ẹ Ọlọ́run ò ní jẹ́ kó lè rí fóònù ẹ mọ́ láéláé. Ẹ bá wa tí ṣé orí fóònù náà bá ti rí wa èmi gán fojú ara mi rí nítorí mi bá sì ti rí báyìí ẹnu mi ó sọ tí n bá kéde tí mo ní gbogbo aládùúgbò ẹ wá wọ nǹkan o àti Bímpé o àti bàbá. Bẹ́ẹ̀ lọ sí ẹsẹ̀ ọ̀hún jọ ṣé bí ta bá rí gbá la máa rá mi tó bá rí fóònù jáde ló máa rá sí tó wà mẹ́tù síta. Ẹnu mi mọ̀ dùn. Wo jẹ́ kí n sọ fún ọ̀bàdà má tún ẹ bá èmi sí irú nǹkan tó pè mí sí ìmọ̀ abẹ́mọ̀ rí kìíní kẹlẹ́nu rírì yìí o mẹ́tẹ̀ o tètè sọ tí òun pè mí pé kémi máa èmi o kí wọ́n ra fóònù mi fún ẹ ẹ̀bí ẹ̀kọ́ èmi tí mo wá bẹ́ẹ̀ ni tó ní ayéláyé ẹ̀ bàdà abẹ́ máa rí kìíní kan tó sórí tútù bí òwò lọ́rìn yìí dáadáa láàárọ̀ tó tú lálẹ́ ní ayéláyé ẹ̀ bàdà láyéláyé ẹ̀ tó bá tún pè mí sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wàá tẹ́ pátápátá ni. Lórí kúkú lẹni tó gbé fóònù mi tí ìbákan tó ń bá tún ṣe báyìí má ti gbogbo bá wà ní má ti ṣe báyìí sí wọn ara wọn wà báyìí. Bàdà àmúdá. Gọ̀ọ́mọ̀ má ṣorí burúkú o owó mi dà àwọn ọmọ mi kí mi ò ń fowó mi báyọ̀ ṣe mi ó mọ ẹ dájú. Fún mi lówó mi jọ mo sí èrè ń wọlé fókọ sí tẹ́lẹ̀ màá jù àká nọ́mbà sí ẹ̀ sínsìn ó ti yí ẹ̀. Àyà dọ́kì óyà ó pọ̀ yẹ́yẹ́ màá dùn ṣe ẹ̀ sìn bí wọ́n á ṣe dọ́kì ẹ̀rọ àgbáyé. Jọ ṣe ní data. Data. Ṣọ́ra data fún mi. App Jóni tí mo fi sórí fún ẹ̀ nǹkan. Sí létí. Mo ń béèrè app lọ́wọ́ mi. Mo ń béèrè data lọ́wọ́ mi láì ra data fún. A máa wọlé ìṣá. Sáré fún mi kí n ṣe kínní náà. Ó máa fún láyọ̀. Ṣé aṣọ kùtù? Bẹ́ẹ̀ náà ọgbà lọ́wọ́ ẹ̀. Jọ náà kí n sáré ṣe ìjọ tó lọ lọ. Láì fi bẹ́ẹ̀ lẹ̀ àìwọ́ wò ni. Ṣáàbù àṣùpàkà máa ń gbọ́fẹ̀. Ok, lórí data ok data èlò ló ṣe. 1.5. 1.5 màá fún ẹ tí n bá ti ṣe tán. Yóò kàn máa fún ẹ náà. Kí n sáré ṣe nǹkan tó fẹ́ ṣe tí n bá ti ṣe màá fún ẹ lówó. Àwọn ọ̀dẹ̀ mọ mí o. Àdé ò bá fún mi lówó yẹn wàhálà ṣe. Ṣé wèrè ìwà ni ẹ ṣàfù mi? Wàhálà ṣẹlẹ̀. Sáré bá mi ṣí. Wọ́n á fún mi lówó ní gbogbo ọmọdé máa ṣe. Atakoro! Kí ló dé? Àṣẹ́lẹ̀ ìwé èèyàn ni ọ́. Kí ló dé owó mi ètẹ́? Àṣẹ́kò yìí kò séèyàn rẹ lára rẹ̀. Ta ló bọ̀ sọ pé ọ̀rọ̀ owó lé? Kí ni tó ṣẹlẹ̀ bàbá tó ń pè? Fún mi náà ní ìfúra. Ara sì rò fún mi èmi ní ìpẹ́ra mi sákèsì. Àṣẹ́yàn kú ni ọ́. Kí ló dé bàbá yìí tẹ́ ìhalẹ̀ tán mi pẹ̀lú èpè? Kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́? Tí n bá gbọ́ ní etí, ọ lọ gẹ́tì ó sì tún darí dé padà. Fúra náà gbà tó wọ pẹ̀lú ìyàwó mi jọ ṣẹ́jú sí àjọ mítìnì yá yìí. Gbọ́dọ̀ ń kọ́ lábọ̀ ìyàwó mi. Àṣírí àti tú wo bí
nǹkan Atakoro má bàa sọ bojú àwọn èké àwọn ọ̀dàlẹ̀ nǹkan wọlé yìí ṣé wọ́n kọ́ yìí. lórí búdú ṣé wọ́n kọ́ yìí. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ ṣé wọ́n kọ́. wàhálà ti dé. kí ni. wàhálà ti dé tèmi ti bá mi. kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀n ọkọ mi ni mo ṣe ń fífọ rẹ̀ tó ń sìn. kí ló ń kọ́ ní Ìbàdàn send fídíò èmi àti yín tó. fídíò wo ṣáà ṣe fíìmù ni. bàbá tó ń gbé èmi àti yín. sọ́wọ́ abúlé àpárí lẹ̀ ilé ẹ̀ kó mú ìdàkọjá lórí ìwò. ìjà lọ sọ ọ́nù lórí. ọmọ wà ní kíkọ́ lọ sọ́ọ́ ní kọ́lẹ̀ mi ní kọ́lẹ̀. mọ sí ìjà sọ́wọ́. Ẹkú dìde wo ló sọ. Wo à ń sọ̀rọ̀ kan lọ́wọ́. Ó lọ sọ bá mọ̀ sí. Ẹ̀yin àgbàlagbò sí àgbàlagbò àtẹ̀rù pé bóyá yìí tẹ kwájú léyìí ẹ wá ń síbú àbàjẹ́ tó bá yá ẹ mọ̀ sọ páwà kan à ń ṣe báyìí à ń ṣe báyìí. Talọ́pọ̀ yahoo. Talọ́pọ̀. Ẹwẹ́ pàṣẹ fúnjà lọ́wọ́ ọmọ kékeré mẹ́ta ìlú wọn náà mọ bí ó ẹ́ wọ́n á gbé ẹbí ìgbà tó ń lo aṣọ òfì. Yálà ọjọ́ nu lé jà ìlú jà lẹ́. ẹ wo ẹ bá tún sọ wí mẹ́yà sí ọjọ́ máa. báwo la ṣe ṣe wọn á mú kọ́mí ọ̀nà ẹ̀rọ ẹ̀jẹ̀ kalẹ̀ bàtà kúrò lórí lóye. Bàbá ọmọ òfò ìwà gẹ́gẹ́ lọ́mọ nílé yìí o. Èmi ni wọ́n lọ́mọ o. Èmi tó ń ní gbogbo àwọn tí mo kúrò àbàlá. Ọlọ́ búkú ni a. Bàbá àwọn tá a jọ sí òsì mú oṣù fàyà. Ó mú àwọn olú ìlú àwọn onílùkulù. Ó sì fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ àṣọ. Ìgbà wà ní ẹ̀rọ bá wọlé. Àwọn bá wà ní à. Àwọn oníyàrá. Àníbi tá a ti rówó náà nìkan kan ní báyìí. Má bú jẹ. Bada. Wọ́n ṣe ayélujára o. Bí ẹ bá ṣe ìpàdé lòdì ọ̀run bẹ́ẹ̀ ni. Adékọ̀ ọmọ ṣe òṣìṣẹ́ àbí. Wọ́n kọ́ ṣe lójú sí ìlú lójú àwọn ọ̀gbẹ́. Èmi àwọn tó tó àwọn òsì lójú sí ìlú lójú àwọn ọ̀gbẹ́. Lọ́sí káàkiri kí ni gbogbo lẹ́ni ìjáde. Onílọ́gbọ̀n Àlàyé tó alẹ́ bá. Ibo wọn ti rí wọn tó jẹ́wé látọ̀hún rí ọ̀dà mẹ́. Lẹ́kan. Ibo. Padà. Bada. Ṣé wo òun fọ? Wọ́n wá mú àwọn ọba wo jẹ́. Wọ́n wá jẹ́ kí wọ́n máa ti àwọn lójú àwọn ọ̀gbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní kọ́ máa jẹ́ ọmọ dẹ́tẹ̀. Ìwọ lọ fẹ́ dẹ́tẹ̀ sọ lè dá gbogbo. Ìyẹn dá gbogbo o. Dá gbogbo o. Ẹ̀jẹ̀ yẹn Sọ́dọ̀ bá òkú lọ fọ́. Bada. A ní kọ́ ọmọ dojú ti àwọn. Wọ́n bọ́ ti dojú ti àwọn lójú àwọn ọ̀gbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ìwọ náà jèrè sí ọwọ́ rẹ nù. Gbogbo ẹjọ́ kọ́ tọ́ ọmọ ń dá sí tọ́ sọ́ra rẹ̀ ní tójú wọlé tó wá wọn dá láyé tó bàjẹ́. Wọ́n mọ̀ wá sọ kálukú ká ọwọ́ mú fóònù àgbákò ó kó gbogbo ìgbésí ayé àwọn èèyàn ó kó dà sínú fóònù sórí ibi tí wọn náà pàdé ayé rẹ sí lọ́wọ́ yìí èmi mọ̀ sọ bẹ́ẹ̀ kò sí tó lè wù ọ́ olóòótọ́ èmi náà gbà pé mo ń fóònù lé àmọ́ wọn náà ò ní kú omi ibi tọ́ dà sí lọ́wọ́ yìí. Ẹ̀yẹ́ kù. Èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ́mọ̀ níyàwó yìí ẹ̀yẹ́ kù. Èmi kọ́ mo níyàwó mi mo lè bá lè ní ibi tọ́wọ́ sí ìdé ìkálukú jèrè sí ọwọ́ ẹ̀ èmi sẹ́ tiẹ́ lọ jẹun ibi tọ́ parí sí lọ́dẹ̀ wọn. Ó lọ yìí jẹ́ bàbá. Àyẹ̀wò náà lórúkọ bàbá mímọ́. Ẹ̀yẹ́ kù. Àwọn orúmọ ilẹ̀ ń tẹ̀lé yín. Ẹ̀yẹ́ kù. Bàbá ìbẹ̀lẹ̀ mi jẹ́ o. Ìyá bàtà. Fọ́tù yẹ ẹ̀kọ́. Kindness ó dẹ ẹ lójú. Ó rá àwọn èèyàn lórí ilẹ̀ yẹn báyìí. Kẹ́mi mi lè fẹ́ lófo. Àwọn ìbejì òòṣà àbí ìbejì òsì tẹ́ ń pè wọ́n. Gbogbo òsì tẹ́ ń ṣe ń ẹ sọ fún ká má ṣe lọ́dọ̀ tèmi o. Àníṣe ń ṣeré ni. Kí ló rí? Àwọn wo lẹ́pínlẹ̀ àkújì fún? Àwa lẹ́pínlẹ̀ òkè lọ́hùn fún. Olórí òbí ṣe ń mú gbòòyì. Bí kò bá ní èdè bọ̀tọ́ àmì tí wọ́n fi yá ìgbẹ́ obìnrin kò lè jẹ́ kúkú. Kúmọ́lú yẹn ló máa wá pa ẹ́. Tó o bá ṣí géètì yẹn fún mi sí kúmọ́lú yẹn ló máa pa ẹ́. Sọ́kọ́lọ̀. Táíwò bẹ́ńsáàtì tó ń bá wọn kó wàhálà. Ó wà sáìtì. Wàá dá ọ lọ. Ọjọ́ mi ló lè ní wọn bọ̀. Tí wọ́n ti ta ayé ìlú. Padà síbò. Irọ́ o. Táyìn bá ti dé. Ẹ pè wá. Àwa máa wá bí hàn gàrà sí. Àbọ̀lórí ẹbí burú. Bọ̀ṣá ẹ ti ká kọ́ wọ̀ kúrò lọ. Tọ́lá ti dàgbò lórí tán ká máa pa á. Ó yà. Máa pààyàn. Àmọ́
àmọ́ nǹkan tí mo kàn wá rò bẹ́ẹ̀ ni pé so ní change díẹ̀ lọ́wọ́ so lówó díẹ̀ lọ́wọ́. mi ní owó kẹ̀kẹ́ lọ́wọ́. jọ kí ni problem ẹ̀ náà. owó kẹ̀kẹ́ ni problem. ó ní láti fi dára sí mi sílẹ̀ o. tẹ́tẹ́lẹ́ tó nìyẹn máa bá a sọ. inú kọ́mpáǹdì wa lè wá tẹ́tí wá ń pariwo wèrè láàárọ̀ wèrè tó bẹ̀rẹ̀. ẹ fi ẹja wèrè ni ṣé kí ni ẹ̀kú wọn dalẹ̀ ká ló ṣe kí ni ẹ̀kú. ẹ máa pẹ́ wá bọ̀ wọ́n ní pẹ́